6,000 years ago 6,000 years ago níran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn. wọ́n ń jẹ olórí ogun nílẹ̀ Yorùbá. Ọ̀ṣọ́ọ̀sì lolórí ogun ilẹ̀ Yorùbá. òrìṣà nílé ni wọ́n ń bọ́ ní Nífẹ̀ẹ́, wọ́n ń bọ́ kiri gbogbo ìlú ni. Ọ̀ṣọ́ọ̀sì yẹn kò gbà rárá kíyà kankan ta lé Yorùbá. àwọn ọba kan ti dìde sìn pé Sunday Igboho yìí ó ní láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sì yẹn. olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn, kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. kí ló ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò? ṣéde Yorùbá ní Kakanfò? ó ti o olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni. ẹgbẹ̀rún ọdún mẹ́fà tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn ni. Ọ̀ṣọ́ọ̀sì. bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀, àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la, ẹni tó yẹ lóyè ni, ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni. 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ joyè lọ́lẹ̀ ní 200 million kí wọ́n 100 million ó jẹ́ 300 million. wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election. ẹni tó lọ́n bá dúró tí ó ti dúró tì. bẹ́ẹ̀ni. o lè lé bá o lè yálẹ̀. ó ra Gani mọ́ra, ó fi gboyè Ààrẹ Ọ̀nà Kakanfò fún. nígbà tí Fúlàní wá ra ẹ̀kọ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló máa ṣe. ó kówó yé lẹ̀ ṣebí tiẹ̀ náà ló máa ṣe. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ní tọ́lọ́ fi síbẹ̀ ti fi síbẹ̀. gbogbo ogun tí wọ́n gbé Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe. mo wá rántí pé ìyan Yorùbá ló ń kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀. nípa Ìgbòho ni. ní tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ́. gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọ pa tó kú kò tí ì rí tan Yorùbá sọ. ó ti tún kọ́ pátápátá. ìran Yorùbá ò ṣerú rí. ṣùgbọ́n díẹ̀ ló kù ká wọkọ̀ ẹrú lọ́wọ́ Fúlàní. àfìgbà tó mọ ìjáde bọ́ta pé ní gbárù eléyìí o. ẹ̀gbọ́n mi wálé láti ìlú òyìnbó ó dẹ̀ gbé 500 million naira wálé. ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ, a máa bọ́ gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn. wọ́n dẹ̀ pa sóko, Fúlàní dẹ̀ pa sóko, gbogbo ogún yẹn dẹ̀ bàjẹ́, gbogbo 500 million yẹn dẹ̀ wọ́ mi. gbogbo katapila tó gbé wálé Fúlàní wọ́n gbogbo ẹ̀dín tó jóná tó wọ́n jogún ẹ̀ lóko. òun dẹ̀ wá ní ẹbí tó produce yẹn ta ní oníláárí, ó ń bọ́ gbogbo ìwà yìí. ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ọ̀gbìn, iṣẹ́ táwọn bàbá wa ń ṣe náà fi ń bọ́ra wọn nìyẹn. ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀, Fúlàní ń jẹ epo ó tán. ẹ wá parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko. mo wá fi ọ̀rọ̀ yẹn wé Lísàbí Agbogbo Àkàlà. ó ní. kábíyèsí o. ẹ tún ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí. kábíyèsí o. ẹ mú ní kẹ́ ẹ tún ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí. kábíyèsí o. ṣẹ́rí kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. ẹṣin ọba yóò jẹ kó pẹ́. ìrùkẹ̀rẹ̀ tí bó ti wù kó gbogbo tó torí inú owó lẹ́ẹ̀ ti gbó ẹ máa pààrọ̀ kan sí kan ní láṣẹ Ìdùmarè. àwọn ọmọ Yorùbá ní ká kí yín dáadáa. kábíyèsí ẹ dákun kí wọ́n má sọ pé mi ń sọ̀rọ̀ ẹ dárúkọ yín ẹ bá ń tún sọ fún àwọn èèyàn nínú ilé lẹ́ẹ̀kan sí bàbá kí wọ́n lè mọ̀ páàfin yín gangan la wà. olórin kan ni ó ní òun ò lè kíyàn kóun má kíra òun. wọ́n ní kí ló dé? àwọn oníwéyájọ́ tí nǹkan rí máa kan onílù tó máa kíyàn ní mo rí kíyàn. ìyẹn ló ń ṣe lòun ṣe ń kíra òun kóun tó kíyàn kankan rárá. ìdí tí màá tún fi gbà láti dárúkọ mi nítorí ó ti dá lẹ́ẹ̀kan èmi ni Ọba Gbọ́láhàn Àkànbí Tímsìn kò bára wọn mú. èmi ni Ọba Gbọ́láhàn Àkànbí Tímsìn. àwọn ẹlòmíín mọ̀ mí sí ọ̀kan láwọn Àkànbí Tímsìn. ọ̀pọ̀ Yorùbá yìí ni gẹ́gẹ́ náà ní síwájú. ọ̀kan láwọn Tímsìn. bẹ́ẹ̀ni. ọba ti gbogbo sá. tìlú Ṣómólú Bàrígà Jagunmólú ẹlẹ́ẹ̀kẹta. ìgbà tó ní Jagunmólú 3 lẹ́ẹ̀kan òun wá ohun tó gbóyìnbó tó lè túmọ̀ 3 yẹn fún mi. ní ọ̀dọ̀ tiwa máa ń pè ní Jagunmólú ẹlẹ́ẹ̀kẹta. bóyá gbọ̀kan náà ló túmọ̀ sí mi mọ́. èèyàn ló túmọ̀ sí pé ẹ̀dá tó bá sòyìnbó nílé àná ló tó ṣe bí òwe òun náà ni ó sọ túmọ̀ ẹ̀. His Royal Majesty Ọba Gbọ́láhàn Àkànbí Tímsìn di Jagunmólú ẹlẹ́ẹ̀kẹta Ṣómólú Bàrígà. ààfin wọn náà ń la wà báyìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀kú tí mo bàbá tẹ́lẹ̀ àmọ́ ọ̀ya bàbá mo tún kí yín lẹ́ẹ̀kan sí mo ní ká dé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. ohun tó gbé wa wá lónìí kò jìnnà ó sì jì díẹ̀ lórí ètò ààbò ilẹ̀ Yorùbá bẹ̀nẹ̀já ti bẹ̀rẹ̀ sá pàápàá jùlọ nírú àsìkò tó wà yìí ohun tó fà á táwọn èèyàn fi ní ẹ lọ béèrè lọ́wọ́ kábíyèsí Ọba Olúbàrígà ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wò mí ó ti tọ́dún mẹ́ta tí mo ti ń wá pé mo fẹ́ rí kábíyèsí àwọn èèyàn ní wọ́n ní ẹ fún mi nọ́mbà ẹlòmíràn ní kí n lọ bá lágbájá mo ní
ṣùgbọ́n gbàrà tí mo mọ̀ pé ń bí ilẹ̀ wà mọ́ ni àwọn dọ́dọ̀ kábíyèsí lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá pàápàá jùlọ nígbà níbi tó dé yìí tó sì tún jẹ́ àkókò tá a wà yìí ọmọ yín èèyàn yín náà ló wà mẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lásìkò yìí wá rèé ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ yín ó tún wá jáde pé tó bá jẹ́ tẹ̀lé ètò ààbò nílẹ̀ Yorùbá òun dúró déédéé òun sì ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ìbéèrè òun ní sà bàbá báwo lẹ ṣe mọ̀ Adéyẹmọ Ìgbòho Òòṣà sí. níbi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ tí nǹkan bá jẹ́ téèyàn tiẹ̀ ni tí nǹkan bá jẹ́ téèyàn tó pọ̀ tí wọ́n ní nílẹ̀ Yorùbá Ọlọ́run gbà fún àwọn èèyàn kan ju àwọn èèyàn kan lọ bẹ́ẹ̀ ni èyí tá a fi jura wa lọ́nà ń pè lẹ́gbọ́n àtàbúrò ìjókòó wa ń bí Yorùbá nìwó apá àlàáfíà mi nì bàbá Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ ni wò lápá ọ̀tún mi ń bì wàá rí i pé Sunday Adéyẹmọ Ìgbòho òun rí pé ẹsẹ̀ Yorùbá pé àṣepọ̀ ọjọ́ àná ló fà kí tèmi tó dé nígbà tí mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín sìn ó ní mo ṣe àfiwé ọ̀rọ̀ kan lórí interview tí BBC wá ṣe fún mi nínú ilé yìí lórí ìjókòó yìí náà ni àfiwé ọ̀rọ̀ tí mo ṣe nípa Ìgbòho ni tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ́ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọpa tó kó kò tí ì rí tan Yorùbá sọ ó ti tún kọ́ pátápátá ìran Yorùbá ò ṣerú rí ṣùgbọ́n díẹ̀ ló kù káwọ́ ọkọ̀ ẹrú lọ́wọ́ Fúlàní àgbà tó mọ jáde bọ́ta pé ní gbárù eléyìí o ẹ̀gbọ́n mi wálé láti ìlú òyìnbó ó dẹ̀ gbé 500 million naira wálé ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ a máa bọ́ gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn wọ́n dẹ̀ pa sóko Fúlàní dẹ̀ pa sóko gbogbo ogún yẹn dẹ̀ bàjẹ́ gbogbo 500 million yẹn dẹ̀ wọ́ mi gbogbo katapila tó gbé wálé Fúlàní wọ́n gbogbo ẹ̀dín tó jóná tó wọ́n jogún ẹ̀ lóko òun dẹ̀ wá ní ẹbí tó produce yẹn ta ní onílárí ó ń bọ́ gbogbo ìwà yìí ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ọ̀gbìn iṣẹ́ táwọn bàbá wa ń ṣe náà fi ń bọ́ra wọn nìyẹn ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀ Fúlàní ń jẹ epo ó tán ẹ wá parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko mo wá fi ọ̀rọ̀ yẹn wé Lísàbí Agbogbo Àkàlà ó ní ká tó tún rólógun bíi Lísàbí Agbogbo Àkàlà ilẹ̀ ata sí 6,000 years ago 6,000 years ago níran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn wọ́n ń jẹ olórí ogun nílẹ̀ Yorùbá Ọ̀ṣọ́ọ̀sì lólórí ogun ilẹ̀ Yorùbá òrìṣà nílé ni wọ́n ń bọ́ ní Nífẹ̀ẹ́ wọ́n ń bọ́ kiri gbogbo ìlú ni Ọ̀ṣọ́ọ̀sì yẹn kò gbà rárá kíyà kankan ta lé Yorùbá àwọn ọba kan ti dìde sìn pé Sunday Igboho yìí ó ní láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sì yẹn olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ṣéde Yorùbá ní Kakanfò ó ti o olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni ẹgbẹ̀rún ọdún mẹ́fà tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn ni Ọ̀ṣọ́ọ̀sì bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀ àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni a fi ìrúgbà bùkún ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ joyè lọ́dẹ̀ ní 200 million kí wọ́n 100 million jẹ́ 300 million wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election ẹni tó lọ́n bá dúró tí ó ti dúró tì ó lè lé bá ò lè yálẹ̀ ó ra Gani mọ́ra ó gbòòrè Ààrẹ Ọ̀nà Kakanfò fún nígbà tí Fúlàní wá rà ẹ̀ kó joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló máa ṣe ó kówó yé lẹ̀ ṣebí tiẹ̀ náà ló máa ṣe ṣùgbọ́n ẹni tó lọ́n fi síbẹ̀ ju fi síbẹ̀ gbogbo ogun tí wọ́n gbé Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe mo wá rántí pé ìyan Yorùbá ló ń kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀ Ọ̀yọ́ ló ń kó Ẹ̀gbá lẹ́rú kò sílùú tí Ọ̀yọ́ ò kó lẹ́rú rí ó tún kó lẹ́rú wọ̀ ìlú Ègùn ó kó wọn lẹ́rú wọ Kútọ́nù ó kó wọn lẹ́rú wọ Port Novo bẹ́ẹ̀ ni Ọlọ́yọ̀ ń jagun kiri ó dẹ̀ ń kó wọn lẹ́rú ó dẹ̀ ń fọba jẹ sílùú wọn yẹn tọmọ Ọ̀yọ́ pé ọmọ Ọ̀yọ́ ló máa jẹ olóyè ń bí ẹ mọ́ bá wá bàbá Aláàfin tó gbé ẹsẹ̀ irú ẹ̀ nígbà tí kí náà ti ń pè tó wà lórí oyè Gọ́vnà Lawan lọ́yọ̀ Kwara ó wọlé síbẹ̀ pé ẹ̀mí àṣewájú olórí nílùú Yorùbá pálápàlá ní gbogbo àwọn olórí nílùú wọn yẹn Balógun Fúlàní Balógun kìnnìkan Balógun Ajíkòbí Balógun
ó ní kó máa jọba kó máa dé adé kó máa dé lẹ́kẹ̀. Aláàfin Ọ̀yọ́ dẹ̀ wọ̀lú yẹn lóru ó dẹ̀ di adé fún wọn mọ́jú. Ó yà lọ́dọ̀ olórí ọba àwọn Kwara Emir ṣé mo wá lu ẹ̀ mo wá káwọn èèyàn mi ni o bàbá òsàn tó wá ṣe ó dẹ̀ jó yìí yẹn lọ́dún sóòtẹ́ ló dẹ̀ lọ sílùú oníkàkú lọ ń dé adé fún wọn. Wọ́n ń gbadé fún gómìnà fún ọlọ́pàá àṣẹ ni lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé ọ̀gbẹ́ni Lawal yẹn òun náà jẹ́ Yorùbá. Ó dẹ̀ ní nǹkan tálàfin náà fẹ́ ṣe mo lọ́wọ́ sí mo lẹ́sẹ̀ sí wọ́n yóò dá wọn lọ́lá tó ń fúri adé fún ọ báyìí bẹ́ẹ̀ ni gómìnà fún wọn sáà bẹ́ẹ̀ ló fún wọn mọ́tò. Wọ́n wá pé Gani dání pé kó wá gbèjà ìran Yorùbá ń bẹ̀yẹn Yorùbá lẹ́lẹ́wà fún mo ń lọ dádé fáwọn èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ lọ́wọ́ àwọn àdèmàdádé lé wọn lórílẹ̀ ni. Ó dẹ̀ gbé adé sórí ọba 5 níjọkan yẹn. Kan tó tají pé bàbá wa ṣe nǹkan kan bí ni ilẹ̀ ti mọ́ kó ti parí iṣẹ́ kí wọ́n aago 4, 5, 6 tó lù. Ó tún yà lọ́dọ̀ Aláàfin mo rẹ́bùn gbà lọ́dọ̀ àwọn èèyàn mi o ń wá kí tiẹ̀ rèé o. Bàbá yẹn tún gba ẹ̀bùn tún gba bẹ́ẹ̀bù yẹn. Ṣé ó lóun ọmọ gbà tó wá ṣe ṣó ṣe sọ pé kò mọ̀ gbà. Bàbá dẹ̀ lọ tán wá bẹ̀rẹ̀ jà gba lè gbọ́ bá Yorùbá láyè bí ọ̀bọ nílẹ̀kẹ̀ kò lè ṣẹlẹ̀ kíní kan. Gani náà dúró sí wọn lọ́rùn pé ọba tí ń gan kò ní lé wá láwà ní wọ́n máa dúró lẹ̀kẹ̀ ni ẹni tó ń wé láwà ní òòlù wájú lórí fún ẹni tó lá dé ìdẹ̀kẹ̀ lórí. Ogun yẹn pọ̀ ṣùgbọ́n wọ́n lo olóṣèlú Sàràkí wọlé in support of àwọn Gàmbàrí Sùlú Gàmbàrí. Wọ́n dẹ̀ padà yọ gbogbo ọba 5 nígbà tó ń win ní governorship torí pé Lawal ò lè padà ó kú. Ẹ mọ̀ pé ibi tó gun Yorùbá ti rìn dé pọ̀ ẹni tó fẹ́ gba Yorùbá lẹ̀ ló kọ ẹrú ló sọ ní ẹnu yẹn o. Àwọn tó gun bá pọ̀ lórí ẹ̀ gan-an ṣùgbọ́n wọ́n ti nígbàgbọ́ pé Yorùbá máa wà ló kọ ẹrú kú ni wọ́n lè bọ́. Ọlọ́run ò dẹ̀ tó bẹ́ẹ̀ nítorí Ọlọ́run tó ọ̀tọ̀ ṣùgbọ́n mo lè ṣe mo lè dára ó pọ̀ lẹ́nu ọ̀tá Yorùbá gbogbo ara yẹn Ọlọ́run fi àwọn náà dára burúkú ni. Kí ni nǹkan tá a fẹ́ fàyọ àwa kan dúró láti ìpìlẹ̀ ọmọ tó bá mọ̀ tán ọmọ tó bá rọ̀bá tí ò bá tàn ó ti bá tàn torí pé àrọ́bá máa ń jù tán lọ́ngbà míì ọ̀rọ̀ òkèèrè bí ò bá nìkan alẹ́ kan. Nígbà tí a gbọ́ àwọn tó ti ṣẹlẹ̀ lọ sẹ́yìn ọ̀rọ̀ nǹkan tá a sọ sí ẹgbẹ̀rún ọdún 6 wọ́n ti jẹ lórí ogun ilẹ̀ Yorùbá. Fúlàní àkọ́kọ́ gbógun tiwa kọ́ ni wọ́n bá yà ń bẹ̀ náà ni. Wọ́n bá yà bọ̀ ni. Wọ́n bá yà ń bẹ̀ bọ̀ ni. Wọ́n tún gbógun míì láyé Ọ̀dẹ́rìnlọ ló dènà dì wọ́n gbogbo Òṣogbo ẹ̀ lè gbá bí wọlé Ọlọ́run ò ní jẹ́ ẹ̀ lè gbá bí wọlé Yorùbá. Ọ̀dẹ́rìnlọ gbógun tì wọ́n ó dẹ̀ pa àwọn rẹpẹtẹ wọ́n lé wọn padà. Wọ́n ti dábàá ti gbalẹ̀ Yorùbá yìí ti pẹ́. Láyé olóṣèlú 1960 adarí wọn olórí wọn lọ́run ní ìdáwọ́ mi ìmọ̀ ń bọ̀ wá rí bọ omi lókun Èkó nígbà tí n bá pààyàn tẹ́jẹ̀ wọn ṣàn títí màá wá ṣan idà yẹn nínú òkun ibi ìdágbà ṣe wa máa dé nìyẹn. Ọ̀pọ̀ àwọn Fúlàní yìí ọ̀pọ̀ àwọn àfáà tí wọ́n yìí fi ṣe dóhùn sọ yẹn wọ́n yìí fi ṣe ìwàásù wọ́n yìí ṣe wáàsí but kò ń ṣe tí wọ́n lè rí ṣe ẹnu bí jàjàkàrà nìkan ni. Màá kogún nílé màá kogbọ̀n lọ́la ló fi ń jagun wọn ò borí rí wọn ò borí ìran Yorùbá rí ṣùgbọ́n ogun tó ń gbé ńgbà tí wọ́n pa ẹ̀gbọ́n ọmọ wa Sunday Igboho yìí nígbà tí wọ́n gbógun dìde ogun tó ń gbé ńgbà yẹn tí kò bá sọmọ yìí wọ́n á borí wa nítorí pé ọ̀pọ̀ ọmọ Yorùbá ti gbà bọ̀dì. Gani ká ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ọmọ Tápà ni kì í ṣọmọ ilẹ̀ wa wọ́n ti dé ládé Ààrẹ Ọ̀nà Kakanfò. Kí ló pa Ààrẹ Ọ̀nà Kakanfò láyé Aulẹ̀ ilẹ̀ àbọ̀dì Yorùbá gbàbọ̀dì fún òun náà gbàbọ̀dì fúnra ẹ̀. Gbogbo alágbára wa dẹ̀ ló máa ń ṣépè sọ wá kan tó lọ. Lísàbí agbòǹgbò àkàlà tó bá máa báyàwó ẹ̀sùn tó jẹ́ oníbàálẹ̀dì wàá fọwọ́ ẹ̀fà lọ fáwọn amẹsẹ̀ Ọ̀yọ́ kan bẹ́ẹ̀ bá sùn. Tán bá bẹ́ẹ̀ bá sùn tán a sunkún wálé ìwọ pẹ̀lú ẹ̀jọ̀ máa sunkún bọ̀ lé nígbà yẹn ló di ìyàwó ẹ̀. Tó o bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n á gbókò ẹ̀ lórí igi báyìí wọ́n á lè gé. So kò ní tó di ìyàwó ẹ̀ mọ́ tó bá jiná wọ́n á wá bẹ́ẹ̀ fi dájẹ̀sì kó máa kú ẹ̀jẹ̀ yẹn á dá ṣùgbọ́n gbogbo bá lè kò ní ju òní débi kankan di ìyàwó rẹ̀ ilẹ̀ tó ti jábàlẹ̀ náà ló máa padà fẹ́ ibẹ̀ ló máa gbé lọ. Àwọn nǹkan yìí ni Lísàbí kó tó dábàá ogun pé ẹ jẹ́ ká máa ṣe ọ̀gbìn wa yẹn ẹ jẹ́ ká máa fi sinra wa ká lè lówó gidi lọ́wọ́. Ìwọ tó ń gbin iṣu gbogbo ìlú yìí ló máa gbin iṣu fún ẹ lágbẹ̀ ìwọ nìkan ló ní èrè orí ẹ̀. Ìwọ tó ń gbin gbàdó gbogbo ìlú yìí ló máa gbin gbàdó pẹ̀lú ẹ
ìwọ nìkan ló ní èrè orí ẹ̀. Nǹkan tí ó ń ṣe yẹn ó mú kí ọ̀pọ̀lọpọ̀ èrò ya tẹ̀lé, bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti kọ́kọ́ kọ̀ pé jagun ọlọ́yọ̀ jagun àtúwẹ̀ ọlọ́yọ̀ ẹ jẹ́ kó máa gbàṣà kọ́lẹ̀, ẹ jẹ́ kó máa báyàwó sùn kásùn, ẹ jẹ́ kó máa jábàálẹ̀ ìdí àwọn obìnrin tàfẹ́fẹ́ àkọ́ nítorí èrò ogun ọlọ́yọ̀ ń bà wọ́n. Ẹni tó lè kó jẹ̀ṣà lẹ́rú kó jẹ̀bú lẹ́rú. Abẹ́òkúta Ẹ̀gbá ló wá fi ṣe fáínà. Gbogbo ká máa ṣiṣẹ́ síra wa tí Lísàbí dálẹ̀ yìí òun kọ́ ló mìnì lọ́kàn ṣùgbọ́n kò lérò lẹ́yìn. Ogun ọlọ́yọ̀ àjàgùn ọlọ́yọ̀ ọlọ́yọ̀ tó ń jagun lù ní tó ń wìnì nílùú ẹbí ẹnìkan wá lóhun òun fẹ́ jagun pẹ̀lú ẹ̀. A lè jagun ọlọ́yọ̀ o, èmi wá gbára lọ jẹ́ kí n rí, tí bá gbára máa sọ fún gbógun yá. Nígbà tó wá gbára yẹn kàn tó rí, ó padà wá lé pé ogun ti yá o. Kí la ṣe mọ̀ pé ogun yá? Ẹ kí àgbá ni ẹ máa ń rí ní Port Authority, lẹ máa ń rí lẹ́nu ọ̀nà ilé ọba ayé àtijọ́ rẹpẹtẹ, ẹ máa ń gbẹnu sókè yẹn. Kò sí tí ò lè jábọ́, ajá pléènì bá wọlé tó bá kọlù. Bọ́rìsì kankan tó wà nú ẹ̀ ó tó tẹsẹ̀ tírélà níyìn bíi àyà jáde, kò sẹ́ni tó kọlù tó lè dúró, á kú ni. Ó di ilé awó, mọ́tò àfolò òkè awálẹ̀ àgbàná. Ó wá borí mọ́ àgbá yẹn oníkankan náà sí wọ́n yin àgbá yẹn, ó làtàn gbẹ́sẹ̀ sókè, ó ya só jáde, èéfín dúdú jáde. Ọ̀gbẹ́ni Ajagun lóòótọ́ o, ó kékeré lẹ́rí yẹn ó tún kù, ẹ tún kí àgbá mi, wọ́n tún kí àgbá mi, ó borí mọ́ àgbá yẹn, ó lanu sínú ẹ̀, ẹ tún kọ́nà sí díẹ̀, wọ́n kọ́nà sí gbogbo àwọn rọ́bùsì irin yìí, ó tún yìn ìwọ́nú ẹ̀. Bọ́rìsì ńláńlá yẹn gbogbo ẹ̀ ló gbé mi, ó yá sókè, gbogbo ìṣe ẹ̀ tún dọ̀ bẹ́ẹ̀. Ilé Ajagun yìí abẹ́ ìjà ń sìn àti rẹ́dì, àríkó lè jà ní kò tiẹ̀ tí ìyá, èmi nìkan ni máa dájà, èmi ni máa pa wọ́n títí dọ́yọ̀, má dẹ̀ borí Aláàfin Ọ̀yọ́ máa bọ̀ lẹ́gbàá. Àwọn ní kọ́ bá ìlú mi gbẹ́sẹ̀ lé lórí báyìí, àwọn agbẹ́ àwòrán ẹ̀ á jẹ́ tìṣẹ́ ọba. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwa náà ti ṣetán. Wọ́n wá ń jagun yẹn, ó máa péjọ kẹsàn-án. Ẹni tó gbéra nílùú Abẹ́òkúta ó ti wọ Ìrúwà, ó ti wọ Làlátẹ̀, ṣé kò ti dọ́yọ̀? Báwo ti débẹ̀? Ó ní màá gbórí Aláàfin dé láìpẹ́. Wọ́n ní ẹ jẹ́ ká ránṣẹ́ sí Lísàbí o. Ogun tó ń jà ti pọ̀ jù, ọjọ́ kẹsàn-án rí ìdá ti tajà gbẹ̀yìn àlọ́jà àlóko. Máa ṣe jagun yìí wọ́n jáde, kí làwọn àmbẹ̀ wọn lórí àwọ̀ wa ní kó yàn tó. Wọ́n dómìnrin náà ṣe wọ́n bá náà hàn ògùn ẹ̀ pé ẹjọ́ bá pe àwọn àgbààgbà ló fẹ́ rí. Kí ló dé? Mo ti dọ́yọ̀, ti tó kí nǹkan gbólé kí n má bọ̀ ní. Mo ti fi hàn yín pé mo lè jà, ẹ ṣáà máa sìnkú, gbogbo ìlú tí má gbà kọjá, òkú máa pọ̀ rẹpẹtẹ, ẹgbẹ́ kòtò gírí wò, ẹ máa wọ́ wọn síbẹ̀ kí máa sin wọn. Kájà kálẹ̀ àrùn máa bá wa. Ó wà ní interview mi yẹn, tó bá padà lọ revisit, ó sì wà lórí YouTube. Now, nígbà tó dé, Lísàbí agbègbè àgàrà máa wọlé, máa rọra, ìwọ la máa fi jọba lọ jókòó, àlọ́ba mọ́ bá ti wọ̀jà. Ogun tó dé ìdálẹ̀ yìí kò jẹ́ kẹ́nìbọ̀dì borí jáde, tọ́jú bá ti ẹ̀ borí jáde kò sẹ́ni tó láyà tó ní. Ìwọ tó ń lọ bọ́lọ́yọ̀ jagun, ìwọ la ní ìdìkò jó lórí ìlú yìí, Ọ̀yọ́ ò ní yájú sí wa mọ́. Wọ́n á lọ jókòó sórí iṣẹ́ yẹn, àwọn dádé fún ẹ lé ní ó ti yájú. Tí bá ṣe ń dádé lè Yorùbá ní, èdè mọ̀ mí lágbára, ẹgbẹ́ kò tó lẹ̀, ẹdẹ́ ní borí ẹ̀ wá gbé sí àlè lórí ẹni kí n wá jọba. Kí ni mo ṣe fún yín ìgbàgbálégbá náà? Mo bí yín kí n tó bẹ̀rẹ̀ ogun yìí pé ṣé àjà ilé àjà? Mo dẹ̀ sọ fún yín pé mi ní lọ́jà o, nítorí tó bá mú ìyàwó mi àbọ́mọ, màá padà wálé wá gbèjà ọmọ àti ìyàwó mi. Nítorí ilé mi mo kọ́kọ́ dojúkọ, àgbà tí mo gbé mi náà ni mo yìn fún bẹ̀ àti ìyàwó àtàwọn ló kú. Mo dẹ̀ bí pé ṣé ẹ̀ máa jẹ́ Ẹ̀gbá ọmọ Lísàbí, ẹni ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀. Kò sọ ọmọ mọ́, kò sí àwọn ọmọ òun, bóyá tó máa ń bímọ láyé mi ó lè kàn mí, ṣùgbọ́n nísìnyí gbogbo ohun tí mo ṣe lẹ̀ mo ti run wọn. Ẹ wá ní kí n wá jọba lórí ìkòtò tẹgbẹ́lẹ̀, kẹ́ lè mọ̀ pé mi ń ṣe èèyàn yẹpẹrẹ bẹ́ẹ̀. Ó tú ẹ̀kọ́ nu ewé, ó jù sí orí ẹni. Àwọn ajá tó sáré síbẹ̀ wọ́n jìn sí kòtò, erin wọ̀ wọ́n lójú, wọ̀ wọ́n lára, wọ́n kú síbẹ̀. Ẹ̀gbá ń tẹ fẹ́ ṣe fẹ́mi rèé, ẹ fẹ́ mi láàrin yín máa lọ. Ṣùgbọ́n láti wá rò pé kú ló kàn falágbára tó tó yìí, ẹ lè mú mi pẹ̀lú àǹtẹ́ni tí kò tá fẹ́ fi ẹjọba. Nǹkan tó ń bá àwọn èèyàn lẹ́rù pé tó bá jagun ìtàn tó ní olùfẹ́ jọba tí fẹ́ẹ́ dẹ̀ mú ẹ, ta ló fẹ́ bẹ́ẹ̀ jà? Iná ṣe orúkọ yanjú ẹ ní kíákíá o. Ó ní ẹ̀wà ní dáwọ́ bí dúró lórí èmi, ẹ máa dára yín ni. Gbogbo ẹni tó bá ṣe yín lórí lẹ máa fi bí ṣú. Òun ló mú Awólọ́wọ̀ kọ̀ǹtẹ́sì Sọ́bàsúnjọ́ ògbé fún. Ọmọ Ògùn state kan náà ni wọ́n. Ṣúrọ̀ mímọ́ ló ju Awólọ́wọ̀ sẹ́wọ̀n, ọmọ Ògùn state ni. Ìgbín yẹn lọ bẹ́ẹ̀.
omi ogun ló mú omi ogun ló wẹ̀ wọ́n á máa dára ilẹ̀ Yorùbá ló gbé ṣépè. àwọn kíná tí ń pè Awólẹ̀ Ọ̀yọ́ ọba Ọ̀yọ́ òun náà máa ṣépè ìjà òun pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò ní gbogbo ilẹ̀ Yorùbá ló gbé ṣépè. Yorùbá ẹ̀ níyé dára yín ìwọ ta gbọ́ rálé ta gbọ́ kàntẹ̀ ìwọ ló gba àwọn ẹrúsìn lọ́wọ́ Fúlàní wọ́n bẹ́ẹ̀ jagun àwọn náà máa pa àwọn náà gbógun tiẹ̀ ẹ máa dára yín ẹ̀yìn dépò ńlá mọ́ ó bọ́ lọ́wọ́ yín gbogbo ìgbín yẹn lọ bẹ́ẹ̀ Ògèdèngbé agbógungbòrò àjùmọ̀pọ̀ lójú ogun wọ́n dà náà ni òun náà ṣépè fún Yorùbá pé ẹ ní ṣàṣeyọrí ẹ máa dára yín ni ẹ ní ṣàṣeyọrí ó lọ bẹ́ẹ̀ in numbers. Nínú ìtàn táwọn agbọ́n wọ́n wá pe ìpàdé àwọn ọba kan nínú àwọn ọba tó yàn tó jẹ láìpẹ́ ni mí àwọn ọba tó jẹ láti 1950 60 40 wà tí wọ́n láyé inú ọ̀mí ti gbéṣẹ́ ṣùgbọ́n tó bá rí báyìí ọgbọ́n táwọn àgbàlagbà ń dá sí ni pé ìlú kọ̀ọ̀kan wá pé babaláwo jọ níjọ́ kan náà wọ́n máa fi sí ogun tó máa rí mí kò ní padà sọ̀kalẹ̀ sílùú mi yẹn wọ́n á wá ṣètùtù wọ́n á rúbọ gbogbo ibi tó bá mú nílùú wọn yẹn náà máa gbẹ́bọ yẹn lọ nǹkan tó kàn ká ṣe nìyẹn wọ̀nyí ọba tẹ bá ní tẹ̀sẹ̀ jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ sá padà nítorí pé owó tó tutù ló ní káàkiri fẹ́ gbà kò sẹ́ni tó fẹ́ dáwó tó fẹ́ náwó sí ètùtù ló àwọn la máa náwó èkó sẹ́ni tó máa bá a ná o ègún yìí àfikárí nílùú Ìjẹ̀bú wọ́n máa ń fi iná igi dídá wọ́n máa ń ti bomi náà fi ń paná ègún nílùú Abẹ́òkúta wọ́n máa ń ti aṣarabàgbò wọ́n fi ń lé àlejò burúkú tó bá wọ̀lú jáde ni ẹ̀yìn iṣẹ́ aṣarabàgbò ẹ̀yìn ifá àlejò kó lọ ẹ̀ ti ṣàṣà bẹ́ẹ̀ ló ṣe wà káàkiri ilẹ̀ Yorùbá bọ́n ṣe ń ṣe nílùú bòmíì ọ̀bàrà ègún tán nífà tí wọ́n fi ń kóbi kó nílùú nígbà tán wá pé mítìn yìí èmi náà ni mo gba àwọn lálejò bí a ti ṣe o oníkàkú babaláwo ẹ̀wà ẹ jẹ́ ká dáfá ká dá lójú kan ká má tàn ara jẹ pé èmi náà ṣe ń lu mi náà rí èmi náà ṣe tí ò ṣe nǹkan kan ẹ jẹ́ kó oníkàkú babaláwo ká dáfá yín bí ká ṣe èmi mo rẹran àgbólẹ̀ mo rẹ òbúkọ lẹ̀ mo rẹ ìran wúrẹ́ lẹ̀ gbogbo ibi tó bá yọ sí àṣetùtù ẹ̀ gbogbo ohun tí a ṣe yìí obìnrin kan wà ní ìlú Badagry ọmọ Ọ̀yọ́ lòun náà Ọ̀yọ́ state ni ní ìjọba ṣùgbọ́n nǹkan tẹ́yìn bàbá ń ṣe ni mò ń ṣe torí ọba la ṣe ń ṣètùtù sílùú nǹkan tẹ́ bá ti ṣe ni mò ń ṣe èmi náà rẹran wá màá lè ṣe oúnjẹ tí gbogbo aláwọ̀ máa jẹ wá ibi kún lọ́dún náà lọ́hùn kí la fẹ́ ṣe aláfẹ́ dáfà fẹ́ ṣètùtù afẹ́ gba Sunday Igboho lẹ̀ lọ́wọ́ Fúlàní lọ́wọ́ Buhari wọn ò tí ì lọ àtàkì ilé o bẹ́ẹ̀ ni ìfáàtàdé sọ pé ẹni tó ń jagun yìí wọ́n máa ṣọmú àti pawọ́ ká bẹ̀rẹ̀ bọ̀ dúró lórí kíkẹ́mi ẹ̀ má bọ̀ kó má bógun lọ ká máa ṣe tutù yẹn wọ́n tẹ̀ ti declare wọ́n tẹ̀ báyìí wọ́n wà ó ń sákiri ní sìn kí wọ́n lè túlẹ̀ kó ráyè rìn lù kó bọ́rí ètùtù la fẹ́ ṣe gbogbo àwọn babaláwo tí wọ́n kó wá pọ̀ àwọn atẹ́nilẹ̀ rẹpẹtẹ babaláwo wá pátá ìjókòó ó yá ìdáfá nítorí experience mi ní knowledge mi nínú fá ní tẹ́ máa ṣe ṣẹlẹ̀ ní pé a máa béèrè ta ló dáfá yìí tó túbà tó túṣẹ́ ta ló kífá ta ló ṣètùtù tó túbà tó túṣẹ́ tó bọ́ sójú ẹ̀ ní káwọn babaláwo yẹn máa bọ́ ta ń kọ̀ọ̀kan adáfá ààrẹ ni tó dáfá tó yẹ kó dáfá ifá mu ààrẹ ni tó máa kífá ifá mu ààrẹ ni tó máa ṣètùtù ifá mu nínú àwọn babaláwo tó pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí kó wá oníṣègùn ló pọ̀ jù wọn ọmọ fá tó mọ fá ọ̀pọ̀ ṣùgbọ́n èmi jẹ́ kán tètè mọ̀ pé owó tí ò sí ni mò ń ná kì í ṣe kí n kó kan pamọ́ mi mọ́ ní tí fẹ́ fi ṣe mò ń wa ná ni sínú kínní mi ní fún babaláwo tí ò gbọ́ fádíkọ́ bọ̀ kò ní jèrè níbí ẹ̀yin babaláriwo ẹ máa bọ́ sẹ́yìn báyìí ẹ̀yin babaláriwo yẹn lẹ́yìn oníṣègùn ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́fá tó jẹ́ ìṣègùn lẹ́mọ̀ ẹ má pera yín babaláwo tó nífá tó wọ gbójú tó dẹ̀ gbọ́fá tó ń kífá yanran àwọn tó ń pè ní ẹlẹ́yọ nínú babaláwo tó lè kíkan dé kan tó lè kíkan dé kan tó lè kí ẹ̀wọ́ tó bá dìde inú ẹ̀ kò ní lọlẹ̀ àfi tó bá rí kì àwọn náà rí àtàwọn ọba àtàwọn babaláwo tó ń kó wá wọn rí pé ẹni tó ní full experience nínú Ifá ló ń sọ̀rọ̀ yìí because tá a bá ń sọ̀rọ̀ lọ màá ju Ifá kan sì máàkì tá a bá ń sọ̀rọ̀ lọ màá ju Ifá kan sì máàkì ní ìdí babaláwo bàbá inú àwọn ọba yìí tó rí bẹ́ẹ̀ nù wá àti tó senior mi ní àti ọjọ́ tá a dépò àti tí ò tó mi ní ìrí ètò gbóná bẹ́ẹ̀ tọ́lọ́ ń gbà fún tómi nínú wọn nígbà kò farabalẹ̀ fún mi ibi tí wọ́n ní káwọn gbà náà làwọn máa gbà nǹkan tó mọ̀ ṣe máa claim bó mọ̀ ibi tá a máa gbà níbo lálẹ́ ìwọ tó wá lákètì wá ṣán pẹ̀lẹ́ bí kò sọ ẹni tó máa
kífá fún wa òun náà lè kí àmà kí sẹ́ni tó lè kífá kò sẹ́ni tí ò lè dáfá ṣùgbọ́n ifá la máa fi wá ẹ jẹ́ ká máa wá yíyan ẹ̀fẹ́ máa pọ̀ ní òun tún jiyàn kò ti lùsù àǹfààní yẹn babaláwo tó wá látòǹdó ìlú Ẹ̀pẹ̀lẹ̀ kò sàn ta ló kífá nínú àwọn babaláwo tó wà bẹ̀rẹ̀ látòrí ọmọ kékeré lórí gbogbo àgbàlagbà tó wà ní kọ̀ọ̀kan ká máa le wọ́n le ó mú babaláwo kan tó ń pè ní Anípúpọ̀ ọmọdé ni ṣùgbọ́n àràbà ni bàbá ẹ̀ ti tẹ̀ ẹ́ ó ti rìn jìnnà nínú iṣẹ́ yẹn ní ẹ̀ẹ̀mejì náà ń gbóhùn nílé o ẹ jẹ́ kẹ́lómi tí wọ́n láti lómi kó dìde kó wá ṣánpẹ̀lẹ̀ ta ló kí fáyì ta ló dá fáyì ta ló kì wọ́n tún le ó tún mú ẹnìkan náà babaláwo dẹ̀ pọ̀ rẹpẹtẹ ńlẹ̀ níṣẹ́ rí pé ní tí wọ́n bá sọ àfikà tẹ̀lé ẹ wo iye gbàtà ti kí fáyì àkọ́kọ́ ọmọ ìdá ẹ wo tí wọ́n yẹn gbà yọ ẹ wo gbà ẹ tó tún dá fáǹsìn ẹ wo tó kì gbà ẹ wo tó gbà yọ ẹ wo ẹni tó mú ṣó yàtọ̀ ní kò yàtọ̀ àfi tó ní kí o bá gbọ́ ohun tí fáǹ sọ ìfẹ́ òní kúrọ́ fáwọn oníṣèké tó ní kí o bá gbọ́ ohun tí fáǹ sọ lókù ló máa yà síbòmí lọ́ọ́ máa sọ nǹkan mi.